ẹ̀yin talájìkẹ́ ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé pẹ̀lú gbogbo rògbòdìyàn tá à ń sọ yìí tí wọn ò tí ì kó àwọn ọmọ tán lọ kó ní skul tó jẹ́ pé ojú ọmọ náà lọ kó wọn tí wọn ò tí ì kó wọn lé àtàwọn olùkọ́ ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé nǹkan tún rè sóòrù àfi wọ́n tún ṣe dáná o wọ́n léèyàn 15 yún 15 ni wọ́n kó lọ ní sóòrù wọ́n pa èèyàn 3 àbí 5 kọ́nù tí ìbá ṣe pé èèyàn bá ń jà sí àpò ara rẹ̀ ní ìsìn o especially àwọn churches tán wà ní ìgbèríko tó ìsà àárín ìgboro yẹn mi lérò wípé pẹ̀lú gbogbo rògbòdìyàn tí ń lọ lù yìí tó jẹ́ pé wọ́n wọnú ìlú láti lọ kóyàn ní ojúmọmọ ní ọ̀sán gangan tán fi ń lọ iléèwé lọ kó àwọn ọmọ iléèwé àwọn kódà kò sí bí ogun ṣe lè ń jà ní orílẹ̀-èdè sí orílẹ̀-èdè kan àti kejì kó jẹ́ pé orílẹ̀-èdè kan sí kejì gan náà jọ ń bára wọn jà ẹ lè gbúrò wípé wọ́n ju àdẹ ìbọn olóró àbí anything sí iléèwé because wọ́n fálù live àwọn ọmọ wẹ́wẹ́ gidi gan ni kò yé báyìí ní ìsìn ìtàn fi ní lọ sí iléèwé ní ọ̀sán gangan tí wọ́n fi ń kó àwọn ọmọ àti olùkọ́ tí èèyàn kan bá tún wá di bíbélì tó tún wá múra tí wọ́n lọ sóòrù ní ìgbèríko àfọlọ́ǹsìn ọ́ ni o nítorí pé ká kí ọgbọ́n àti ìmọ̀ àtòyè kó ba lè jẹ́ ìwúlò fún wa ìní ọlọ́run ṣe kí ni ló fi fún wa o bíbélì gan sì sọ ó ní ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe o abẹ́ rí ni torí yíya èmi lẹ́nu o pẹ̀lú gbogbo bó ṣe jẹ́ pé anybody ò tiẹ̀ ṣe bíi pé nǹkan kan ṣẹlẹ̀ yìí tí ò tán lùlù kò kàn mí tán lùlù kò dọ́dọ̀ wá yìí tó tún yẹ káàkan tó lọ mọ risk life wọn tó yẹn ọlọ́run ó ṣàánú o àmọ́ tán bá pèsè òru ṣọ́ọ̀ṣì rẹ tó sọ pé sáàrin ìgboro ló wà ìbá bẹ́tà kó jókòó lé o tí wọn ò bá fálú ẹ̀mí rẹ ìwọ tó sálẹ̀ mí ọ fálú ẹ̀mí ara rẹ Alájìkẹ́ rí iná o ẹ bá like comment share repost subscribe o.